Africa Content TV. Ìmọ̀ta ti ṣẹlẹ̀ olórí bàtọ́ wá ní. Gbogbo ẹ̀rí ti mọ̀ta ti ṣẹlẹ̀ yìí lórí àìlá bí owó ìbẹ̀rẹ̀ láéláé lápára ọ̀lọ́mọba. Gbogbo tẹ́ bá dáwọ́ lé, á máa túmọ̀ ìyá máa fi ṣe òun lọ́gbọ́n rẹ̀. Ẹ̀rí ti mọ̀ta láwọn pẹ́ka àbàṣọ ọkùnrin. Ìmọ̀ àfẹ́yẹ gbogbo tó dáa àbàṣọ ojúmọ́lá. Ọlọ́wọ́ fi ṣe kẹ́yìn. Àlàbù ẹ̀bẹ̀ tí yóò ní ká lọ́pọ̀lọ́. Tí yóò ní ká bàtú máa pàṣẹ. Ìyẹn ni wọ́n bá wọn. Ìmọ̀ táwọn ìṣẹ̀lẹ̀ wà lórí kúlẹ̀ lára àgbà ìkànnì ìjẹ́ lágbára. Gbogbo ẹjọ́ ọ̀gá. Thank you.
wọn. Múlẹ̀ làbàkà lọ́dọ̀. Tàbí ìmọ̀ta yáyédè. Owó kéjì, owó bí méjì. Tàbí APS. Ìmọ̀ta ayáyé Ajíbọ́. Ìmọ̀ta yáyédè. Wọ́n lè gbàgbé bàjẹ́ lọ́dún. Tàbí owó méjì ló bí méjì. Ẹlẹ́mí nínú Ajíbọ́lá. Wọ́n ò tí ì bí wá. Àwọn Adébáni. Adébáni ẹ̀rọ máa tó. Àgbàgbà sínú ọ̀sẹ̀ Jíbọ́lá máa tó wà. Àgbàgbà sínú ọ̀tá. Ìmọ̀ta tó bàbá bàbá wa. Ìmọ̀ta tó bàbá bàbá wa. Ìmọ̀ta tó bàbá wa gbọ́ngàn. Ìmọ̀ta tó wà ó lágbára ọ̀gá o. Ìmọ̀ta ó bá àwọn ìyá ẹ̀ ọ̀rọ̀ bàbá. Ìmọ̀ta ó fi àwọn ìyá wa. Ó ṣíwájú ìmọ̀ta tó wà ó lágbára ọ̀gá o. Ìmọ̀ta ò ní ṣe lórí wa. Bó ṣe jẹ́ ẹgbẹ́ ẹ̀kú. Màmá lọ máa sùn. Ìmọ̀ta ò ní ṣe lórí wa. Ìmọ̀ta ò ní ṣe lórí wa. Bó ṣe jẹ́ ẹgbẹ́ ẹ̀kú. Múlẹ̀ làbàkà ló sọ. Ìmọ̀ta ò ní ṣe lórí wa. Màmá lọ máa sùn. Àlàáfíà ní ọ̀ṣun. Ìrọ̀lẹ́ àrọ̀. Ayáyé ìmọ̀ta. 38 years. Tọ́jú ìṣẹ́rọ̀ rí ojú wá lọ́pàá wa. Èyí ò ní jẹ́jẹ́ mọ fún gbogbo wa. Àdúrà máa ṣe àjọdúnmọ́dún. Àjọdúnmọ́dún. Àlàbúrò ẹ̀sìn ọ̀làgbà ẹ̀ka wa ni. Ọdọọdún làárọ̀ mọ́ mi lórí àtẹ báṣọ. Ìgbà ni ọmọ ìfíjì ọ̀ríjìnà ìfíjì ọmọ ìmọ̀ta láàárẹ̀ àwọn àjẹkúnrin. Ẹ̀yin tẹ́lẹ̀ l'Amẹ́ríkà, ẹ̀yin wá kéde ọjà wọlé. Ẹ̀yin ìfíjì ìmọ̀ta jàgbá ní UK. Báàmú gbà ṣírò lápáàrọ̀ ìṣòro. Àwọn agbèrè bọ́ọ̀lù bọ́ọ̀lù. Ọjọ́ Sátidé dandan làwọn fẹ́ kí wá. Wọ́n sọ fún bàbá pé òdìlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn kọ́mítì ó ti wá. Ìjọ tó ní sí mi ni. Ọjọ́ Sátidé làwọn àpáta dandan làwọn fẹ́ kí wá. Àwọn ọmọ tí ní iṣẹ́ tẹ́lẹ̀ àwọn òbí lọ́jọ́ Sátidé. Àwọn kọ́mítì ó tó dé. Wọ́n ṣe nínú ìṣẹ́ àmàjọ́sí. Tó bá gbọ́ ọdún tó ń bọ̀ àbí tó bá di 40. Ọlọ́run ṣẹ́ mi gbogbo wa 2026. A máa ṣe 40 ya ìmọ̀ta ayáyọ́. Ọ̀tá ẹ̀tọ́ kan náà máa tàbá àti àwọn wa. Ọlọ́run èso fún dáṣíbò ní ọjọ́. Fáàmì máa kárẹ̀ àkóró. Wọ́n á kó lórí Abíọ́dún. Wọ́n á kó lórí Abíọ́dún. Bàtàrí ẹ̀rẹ̀ ìgbésẹ̀. Ṣé ẹ̀gbọ́n mi tí bẹ́ẹ̀ sọ máa fẹ́? Ẹ̀gbọ́n. Àlàbí ọjọ́ yẹn máa rí ooo.
ọmọ lórí ìdáníjà gbogbo ìgbà ọpẹ́ mi tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi èmi kẹ́mi ìtàyẹ̀ mi níbẹ̀ òun gbogbo àti ìdílé wá ní ìṣòro olùkọ́ adíjà fọ́sọ̀dé èmi náà.